Adekunbi àbọ̀ ní gbàgede o, ọ̀yà Ajayi àbọ̀ ní gbàgede o, òwò lílo ní kábà ọ̀yọ́ o. Adekunbi àbọ̀ ní gbàgede o, ọ̀yà Ajayi àbọ̀ ní gbàgede o, òwò lílo ní kábà ọ̀yọ́ o. Oríire lè tẹ̀rẹ̀ láyé. Èyí olóbì ọlọ́run ọba lẹ́kọ̀ọ́ bire sí ọ. Wọ́n ṣọdún èyí wọ̀dẹ̀ àṣẹ rẹ̀ múrí òòtẹ ó tọmọ. Ìní Adekunbi àbọ̀ ní gbàgede o, ọ̀yà Ajayi àbọ̀ ní gbàgede o, òwò lílo ní kábà ọ̀yọ́ o. Ọdọọdún yìí ni lásán ológun o. Ọdọọdún yìí ni kàn so lọ́gbọ̀n. Ọdọọdún yìí là àárọ̀ yẹ, ọdọọdún yìí là àárọ̀ òru. Àṣẹ Ọlọ́run Olódùmarè ni. Christianah Adekunbi aya Ajayi, ìyá èjì olóbì, òní ọjọ́ ìkẹjọ oṣù kẹjọ ọdún. Ìní ṣàyájọ́ ọjọ́ tó kọ́ mọ́ òmìn ayé. Dákun mọ́ dágọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Ọmọ wọn ní Ìgèdè-EKITI tó tún jáyà wọn ní Ìgèdè-EKITI mọ́ fi gègé lọ́rọ̀ ẹ̀dùn mi. Oríire ni tìrẹ nínú ayé bí Ọlọ́run ọba ló kọ́ mi re sí ọ. Ó ti ìyá kí n wá bá òdele àwọn bàbá rẹ̀. Ọmọ ògbólúlògbò, ọmọ àdìgbà oṣù tọrẹ ni wọ́n ń pòkì ilé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ elékùn ìmọ̀kè ìrówì, ọmọ elékùn ìmọ̀kè ìróbì ìpọ́n. Sùnsọ́lá sùnsọ́rọ̀, ọmọ arọ gbidigbidi lórí ìtẹ́. Bébí ni wọ́n pòkì ilé bàbá tó bí ọlọ́mọ. Yẹ́hùn tún bá ọdẹ́lé ìyá rẹ̀. Ọmọ àrò nílẹ̀ àtẹ̀rẹ̀kẹ́ yọ̀dà. Òsìkà rómi yọ̀dà bí ọ̀tún lírí. Àrógùn lórí ẹṣin mẹ́gbẹ̀rún ọ̀tọ̀ọ̀tọ̀ nìyàn lọ́yàn. Àrómọ́ bọ̀yàn ọ̀rẹ́ dá para. Àgàmúgò olúlé uṣu kọ́ ọmọ mẹ́wùrà yúbẹ̀ torí kú uṣu mọ́ bá tàtàrà. Ẹ̀yin lọ́wọ́ ẹlẹ́mìí Ìgèdè abádìyẹ ṣèrèké o. Ẹlẹ́mìí lígèdè lékèmí gbàdìyẹ sì kí mo wí máa ń sí yẹ omi. Mọ̀lọ́ ọmọ mọ̀lọ́ ọ̀sùn àmọ́ ilé mẹ́yọ̀ sí yẹ omi. Ọmọ òbí Ìgèdè arẹ́kọ̀ọ́bọ̀ ọ̀ṣun. Ọmọ òdójì Ìgèdè fọhùn ọkùnrin ni wọ́n pòkì tẹ̀yìn. Àbọ̀ ọmọ gbé Ìgèdè-EKITI nílẹ̀ ogun ṣùgbọ́n sí ìníṣẹ́lẹ̀ tẹ̀yìn gangan. Àṣeyí ṣàmọ́dún o lórúkọ lọ́rọ̀ ọba. Ìyá ìbejì ẹ̀dùnjọ́ bí ọmọ ẹ̀dùn tí ṣeré orí igi. Ọkàn ṣoṣo ni mo bèrè jì ló wọlé tọ̀ mí wá. Lórúkọ lọ́rọ̀ ọba. Ó fọwọ́ pa àwọn wá sí túfẹ̀ igi jóbi. Kò wá sí bọ́ọ̀tù pẹ́ láyé tó. Ọmọ ni mo sáré ọmọ. Jésù Kristi Olúwa. Kọ̀wọ́ ní fìyọ́ sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.